You pé we are the leader tomorrow. Níjọ́ òní tomorrow yẹn máa dé leader tomorrow yìí primary school náà ti ń sọ ni mo ti ń gbọ́. Ẹ̀yin ọmọ Nàìjíríà mo kí yín ẹ kú ìrọ̀jú o. Ọlọ́run tó gbèjà àwọn ọmọ Ísírẹ́lì tó gbà wọ́n kó lọ́wọ́ Fáráò á gbà lọ́wọ́ gbogbo àwọn Fáráò tó wà Nàìjíríà yìí o. Á sì torí àwọn Fáráò yẹn bomi lójú wa ni tí kì í ṣe pà ń lọ ọ̀dálẹ̀ lójú ẹ̀mí wa ni àwa ò ní kú. Àwọn tó kú yẹn wọ́n kọ kú ni àwa ò kọ kú, ìyè ní tiwa. Ṣé ẹ mọ̀ pé a ní ọmọ tó le ju Ibrahim Traoré yẹn lọ, president Burkina Faso? A ní ọmọ tó lè ṣe, ṣùgbọ́n ẹ̀rù àwọn bàbá òṣì yìí ní ń bà wọ́n. Àwọn bàbá alájẹbánu tó fẹ́ jayé ọmọ wọn mọ́ tiwọn. Wọ́n ní young shall grow. You pé we are the leader tomorrow. Níjọ́ òní tomorrow yẹn máa dé leader tomorrow yìí primary school náà ti ń sọ ni mo ti ń gbọ́. 40 ọdún ó ti lé ni mo ti kó iléèwé àbí ó tẹ̀sípa àdọ́ta ni mo ti kó iléèwé leader tomorrow. Níjọ́ òní máa di leader. Bá a bá sọ ẹni ìyàwí ó kù díẹ̀ kí àtò ẹni abọ́ba ẹ̀lá abújòyè ẹ̀lá abú president kò fẹ́ tá lè bù ẹ̀yin ọlọ́pọlọ kúkúrú. Níjọ́ òní young shall grow, bá ọjọ́ òní young will rule this country. Kì í ṣe pé a ní ọmọ tó lè ṣe, ṣùgbọ́n nítorí ẹ̀yin bàbá yìí ẹ máa pawọ́pọ̀ fúnra wa là ń tọ́mọ wa lọ ní Nàìjíríà pé ọmọ burúkú lọmọ mi. Mo náà burúkú lọmọ mi olóbẹ̀rẹ̀ pẹ̀rẹ̀ Boko oṣù ló ń kọ sí mi. Nàìjíríà yẹn ti ń ṣe. Tí irú Traoré yẹn kan bá jáde ní Nàìjíríà, Ibrahim ọmọ dáadáa ẹ bó ṣe gallant. Ọmọ tó gallant jù bẹ́ẹ̀ lọ́wọ́ Nàìjíríà yìí tí mo mọ̀ dáadáa. Tó yẹ pé tó bá dé bẹ̀rẹ̀ gbé sí wọn létí báyìí wọ́n máa ṣẹ́ńpẹ́ wọn ò tó bẹ́ẹ̀ ẹnìkan ní gbórí sókè tó rá fọ́rí ẹ̀dá nù ni. Ṣùgbọ́n torí tiyín lọmọ yẹn ò ṣe bọ́ọ̀tà ó mọ wuyì ń ṣe. Ìtọ́rọ̀ yìí Yorùbá pàápàá lẹ̀ ọmọ mi ò dá ẹmu lálà kan mọ́gi. Gbogbo bàbá ilẹ̀ Yorùbá bàbá Jésù ni wọ́n, ìyẹn kan ọmọ ẹ mọ́gi. Tẹ́ ẹ tó kú ẹ jẹ pàǹdùkú ìyà gbogbo bá ń jẹ tọlọ́run lókè. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ sẹ́ẹ̀tì ìyà yìí fún wa pátápátá ẹ ò ní lọ láì jìyà. Bíbélì sọ ó ní ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Pásítọ̀ ni yín ni o, ìmáàmù ni yín ni o, àáfàá ni yín ni o, babaláwo ni yín ni o, adáhunṣe ni yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń kó àwọn olóṣèlú yẹn sínú yàrá tẹ́ ẹ̀ ń sírí fún wọn tẹ́ ẹ̀ ń sídìí fún wọn. Lágbára Ọlọ́run ẹ jẹ bàbá ńlá kú ìyàkẹ́ tó lọ. Jọ kí ni àwọn northern leaders and elders fẹ́ ká ṣe? Ṣé wọ́n fẹ́ ká sá kúrò láyé ni? Torí ọ̀rọ̀ wọn ò yé wa mọ́. Ìgbà tọ́rọ̀ àwọn northern leaders and elders go ò yé àwọn fúnra lára wọn. Báwo ló ṣe fẹ́ yé anybody? Bàbá Tinubu bóyá kẹ́ ti gbogbo ọ̀nà tó wọ north pa from south to north. Torí ibi tọ́rọ̀ yẹn ṣì máa end sí lélẹ̀. Kẹ́ jẹ́ kó kúkú máa para wọn lọ́gbọ̀n. Because it is very glaring that the northern leaders and elders, the governor, the senator, the minister, the emir and the emir and the sultan, all of them, they are the headache to Nigeria. They are the one destroying Nigerians. They are the one destroying Nigeria. Excuse me. Àwọn ni wọ́n ṣe terrorist. Ẹbí wọn ni family wọn ni. Ẹ jẹ́ kó máa kọgun jara wọn níbi bẹ̀. Ẹ fi àwa Southern kẹ́ fi wá lọ́rùn sílẹ̀. How can governor of Borno State, Governor Sulu, be asking for federal government aid and Nigeria should come and support them against the Boko boys? No, now, kò make sense now. Ṣé ti gbàgbé ni wípé the same àwọn people yìí kò tí tó bí 2 weeks now, 2 months. Tí fídíò yìí go viral, tí wọ́n release ẹ̀, tí wọ́n ní àwọn Boko boys ni wọ́n ti repented Boko Harams, repented terrorists. Wípé wọ́n ti kó wọn lọ sí rehabilitation, wọ́n ti wà okay, wọ́n láwọn ò jà mọ́, wọ́n ti kó nǹkan ogun lẹ̀. Ẹ̀dẹ̀ bẹ̀ gbogbo àgbáyé, including the federal government, that we should accepted them back to the society. As a matter of fact, you ask us to live with them with peace and give them job. Ẹ bèrè lọ́wọ́ wọn iṣẹ́ wo ni wọ́n dá sílẹ̀ tí àwọn terrorists fẹ́ ṣe. Àwọn tó ti use mọ́ kọ́ máa mú ẹ̀jẹ̀ lójoojúmọ́. Ṣé ó wá rọrùn bẹ́ẹ̀ yẹn? Ṣé bẹ́ẹ̀ náà ló ṣe easy tó ni? Ṣé mo yọdún tó ti wà lẹ́nu ẹ̀ láàrin ọ̀sẹ̀ kan sí méjì ẹ ti rehabilitate wọn? Irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ náà. Ẹ wá kó wọn lọ, ẹ kó wọn padà, ẹ wá káṣọ sí wọn lọ́rùn, ẹ sọ wọn dọmọ, ẹ ṣẹ̀ṣẹ̀ wá fún wọn ní baba ńlá opportunity 1000% àti backup wípé ó yá go ahead ẹ bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lọ torí kan tí mo rí bẹ́ẹ̀ nìyẹn nígbà tẹ́ni kan accept wọn back to the society. Irú iṣẹ́ wo lẹ́rẹ̀ pọ́n máa ṣe? Wọ́n wá back to the society, wọ́n wá ń pa gbogbo àwọn èèyàn nílùú nídìí Borno. Ẹ wá ń kígbe síta, gọ́vnà wá ń lanu pa, ó wá ń pàdé, ó wá lanu pa, ó wá ń pàdé pé kán kí federal government come to the aid. Ìwọ ò mọ̀ nígbà tó ń accept Boko Haram tó ń pè wọ́n ní repented one. Ṣé ìwọ ò mọ̀? Ẹ wá gbọ́ nǹkan tó ń sọ.
èyí tó wá wọ́ọ̀sì jù bẹ́ẹ̀ ó ní wípé Mate local government níbi tí number 2 in Nigeria, number 2 VP vice president Kassim Shettima village ibi tó ti wá níbi bẹ̀ wọ́n ti take over. Àwọn brothers wọn ọkọ ìyá wọn bẹ̀ customer dada na àwọn Boko boys wọ́n ti take over ibẹ̀ yẹn mọ́ wọn lọ́wọ́. Ṣẹ́rí kí Shettima wúkọ́ ṣó dún kò dún. Borno State Governor Professor Babangana Zulum has raised the alarm that only 1 town out of 300 remains under government control in Mate local government area, warning that Boko boys terrorists are on the brink of taking over the entire local government. Wọ́n ní àwọn Boko boys wọ́n fẹ́ take over village vice president Kassim Shettima local government here wọ́n fẹ́ take over gbogbo bẹ̀. Ó dẹ̀ wà ńbẹ̀ number 2 citizen ni o. The governor said his visit was aimed at fostering community cooperations, resiliency, and continuous support for security agency. Mate was resettled about 4 years ago, but unfortunately, over the last 3 days, it was ransacked and was displaced again, he lamented. About 20,000 people left Mate for Dikwa. This huge number is a threat as allowing them to stay in the camp may make most of the younger ones become vulnerable to recruitment by the insurgents. Sulu 1. Kí ni Sulu ń bá wa sọ gan-an? Eto, Mate local government comprises over 300 towns and villages. Now we have only 1 standing. If we cannot maintain this one, then we will lose the whole local government to the insurgents, which will be very obnoxious. And I think we will not allow this to happen. Therefore, I am calling on the federal government and the Nigerian army so that we can put our heads together and hold our ground for this single town in this local government to remain, he added. Ṣẹ́yìn náà ń gbọ́. Ṣùgbọ́n kọ́rọ̀ mi kó lè yé dáadáa, wá wo fídíò nǹkan tó ń ṣẹlẹ̀ ní Mate gangan. Ní local government ibi tí number 2 citizen Nigeria, vice president Kassim Shettima, village wọn community wọn bí tó ti wá ní north wá wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀. Nigerians, KASSM can give you the update of wetin happen yesterday for Borno State, Mate local government. That attack wey dey attack our military base. I wan give you the full gist of wetin happen. Because right now we need to ask ourselves question: who are we really fighting? Who are we fighting? Because at this point, many of us don't know who we fight. We think say na Boko boys na lie. But pay attention very well, make I break am down to you. The full gist though. Now, watch this chopper waiting for my head so now. This video waiting for my head so now. Now in the afternoon of that same day where this attack, where they carried out this attack, this was in the afternoon of that day. Of that day before yesterday. This was in the afternoon of yesterday. This chopper supply arms to these people in the afternoon. Now this chopper supply arms to them in the afternoon. Watch this chopper very well. You go see say this chopper, those of you who know about all this airplane or helicopter and so, you go see this chopper, now even Nigerian chopper. Watch the number very well. You go see say this is a Nigerian chopper. Secondly, watch this man when I put arrow, when I draw line, watch that man when I map out. Watch him. You go see say this guy no be Boko Haram. He's a gallant soldier. Watch his movement. Watch that guy. You go see say na a gallant soldier. He's a gallant soldier. And I believe say that this guy must not be the pilot of that chopper. Watch him very well. You know how you watch him. You know this Arab. You know how they do. But watch this guy. You see say na gallant soldier. That be this. You don't understand? So make you know who. Make you begin to ask who are we fighting. Now, these people carry out this attack in the midnight around 2:30 a.m. Then they carry out this attack. They close to 1 hour. They scatter everywhere. No backup. No air force. There was nothing like air force. All our fighter jet, fighter jet, chopper jet, chopper jet, fighter jet, Tucano, super Tucano. No one come until close to 1 hour. Now their super Tucano come they arrive. According to reports, these people come out, come they go. They no run, no,
They ride their Okada. See the Okada where they take off. They enter that barrack with this machine. They enter with Okada Bajat. Then they go with a Bajat. Nobody, no injury. None of them sustain injury. None of them sustain injury. None of them. They left the way they came. They even left with 2 cars. They came with military camouflage vehicle 2. They have military camouflage 2. And they see a lot of Nigerians for the comment section. They blame our soldiers. This or that or that. Bro, yes, of a truth, they cry. But the way they cry, say they lost this thing. No, because as a soldier, you don't know what you sign. But they cry, say, bro, the country, don't let them die. Right now, they don't know who they fight. Nigeria. You see, remember I said something in 2020 when I released a video of one military person telling us how Nigeria is going to be like Afghanistan. A lot of them doubted it, but this is the thing. It has started. Don't get it twisted. We are moving to Afghanistan gradually. See what just happened. Bá wa sọ fún yín pé àwọn àgbààgbà ní nọ́ọ̀tì, the northern leaders and elders wọ́n ti wà confused. Wọn ò mọ nǹkan tó fẹ́. Àwọn ni wọ́n kógun ja Nàìjíríà. Àwọn ni wọ́n pa Nigerians. Ẹ̀yin lè máa jáde anytime at any time. Ẹ kàn dédé rí fídíò ni. Àwọn eléyìí o, Boko boys o, Iswap o, Ekele kan Lakurawasi, Mahmuda tó ti jáde. The next thing, ẹ kó kíní síta, ẹ gbé fídíò, ẹ ní wọ́n ti repent. Àwọn tó jẹ́ pé ẹ̀jẹ̀ ni wọ́n mú débi tí wọ́n dé dúró tó jẹ́ pé ojú wọn ti dá wọn ní fèlèsì kankan. Ẹ wá kó ẹlẹ́kó wọn lọ rehab yẹn tẹ́ bá kó wọn dé anywhere. Ẹ wá kó wọn dé forcefully, ẹ tún force wọn sí ìlú lọ́rùn. Ẹ dẹ̀ mọ̀ rí ìṣẹ̀dá tí wọ́n jẹ́. Àwọn tó jẹ́ pé ojú wọn ti kan, ẹ̀jẹ̀ wọn ti kan, wọ́n mọ̀yàn. Wọ́n mọ̀ bóyá èèyàn ṣe pàtàkì àbí kò ṣe pàtàkì. Kọ́ ṣe àmà tàtàtà ń ti wọ́n ní àtẹni tó ṣe àtẹni tí ó ṣe. Ẹ wá káṣọ sí wọn lọ́rùn, ẹ wá dà wọ́n sáàrin ìlú, ẹ wá ní wọ́n ń pa yín. Ṣé kò ń ṣe the same eégún àtiro tó wọlé? Òun lèyàn àtiro tó jáde ni. Ṣé kò ń ṣe the same repented Boko Haram or terrorist tẹ́ kó wọlé? Tẹ́lẹ̀ ti rehab, tó ti kó jáde láti rehab. Ṣé kò ń ṣe the same setup àwọn yẹn? Àwọn náà ni wọ́n ń pa yín ni. And now you are asking for federal government to come to your aid. Nigeria should come to your aid. Out of 300 villages to make Mate local government ní North Mbe, ní Borno. Ẹ gbà mí nítorí Ọlọ́run. Wọ́n ti kó terrorists ti gba 299. Ó kù village ẹyọ kan. The last one tó kù, wọ́n tó ti gbà. Ẹ wá kí gbé bọnú. Ẹran ọba ló fi ṣọba jẹ náà. Ṣé Vice President Kassim Shettima wọ́n wà wí wọ́n ti gba gbogbo local government wọn? Ṣebí wọ́n dákẹ́? Customer dáadáa ni now. Kí lẹ wá fẹ́ káyé anybody ṣe? Bàbá Tinubu, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má fẹ̀mí àwọn èèyàn wa ṣòfò. Ẹ jọ̀ọ́ o, Governor Jídé Sanwó-Olú, ẹ bọ́ síta nísìn. Ẹ sọ wípé no, wípé tó bá ní pé kí wọ́n recruit àwọn ọmọ wa kí wọ́n lọ join army forces in Nigeria. Ẹ yo, wípé kò ṣe ti kú. Medical kìíní wà ńbẹ̀, pilot wà ńbẹ̀ gbogbo ẹ̀. Ṣé kò wù yín kọ́mọ tí yín jẹ́ pilot? Ṣé kò wù yín kọ́mọ tí yín kó become a doctor? Ẹ lọ kó gbogbo ọmọ senator, ẹ kó ọmọ governors ara yín, ẹ kó ọmọ ministers, ẹ lọ kó gbogbo àwọn ọmọ vice president tó ti jẹ ex president tó àwọn ex president ní Nàìjíríà àti vice wọn, ẹ lọ kó àwọn ọmọ wọn àti present one títí dórí local government chairman àti councillor, ẹ lọ kó wọn àti ìyàwó àtọmọ, ẹ kó gbogbo wọn kan recruit wọn sínú army. Tó bá jẹ́ ti tàwa mẹ̀kúnnù ni daddy mommy, ẹ má jẹ́ káwọn brothers and sisters wá lọ́bẹ̀ o. Wọ́n ẹ waste ẹ̀mí Tolúlọpẹ́ aró ti lé nìyẹn o. Wọ́n waste gẹ́ yẹn o. Ṣé bẹ́ẹ̀ gbọ́ nínú fídíò yìí báyìí? Ta ló ń bára wọn jà? Ṣebí ẹ wo àbẹ́yìn orí èmi ò ní ṣe àlàyé tí ọmọkùnrin yẹn ti ṣe nínú fídíò òun náà ní kẹrin wọn o. Oníkẹ́ẹ̀dì wọn o. Ẹ bá ràn wọ́n pé màá tún repeat yẹn. Ẹ lè sọ pé mi náà sọ náà láyò. Èyí tó ìwọ̀nba tí máa sọ ó ti sọ yẹn o. Ẹni orí yóò dilé ni lọ́rọ̀ tó wà lẹ̀.
my mommy my daddy mo bẹ̀ ẹ́ ni mo rọ̀ ẹ́ ni kó o tó jáde brother mi kó o tó jáde wípé o fẹ́ lọ ṣe anything ro bó ṣe fi lé sílẹ̀ o use your head o use your head má jọ kó ẹ lọ sójú ogun army Nàìjíríà o wọ́n mọ̀ o tí wọ́n yé wọn o wọ́n fi wọ́n ṣe sacrifice ní àwọn Boko Haram ló kúnnú army Nàìjíríà sìn tó o bá pàdé wọn bí kú bá lé ẹbọ kó o yá ná pápá bọ́ra ní o má sọ pé orí wọn ò dúró o Boko Haram àwọn terrorists ló ti take over army wa o àwọn náà kó síbẹ̀ àwọn ní nọ́dánà gbogbo wọn àbọ̀ ọmọ iye ọdún tó ti pariwo repeated Boko Haram repeated terrorists wọn kó army uniform sí wọn lọ́rùn wọ́n ti take over Nàìjíríà nítorí ẹ̀ náà ṣe ní opportunity láti fẹ́ pa gbogbo army Nàìjíríà tán torí pé àwọn ọmọ Boko àwọn náà kù nínú army ṣé ó fẹ́ lọ jẹ́ ìwọ̀n èmi ti sọ tèmi o jókòó lé ẹ jẹ́jẹ́lì jẹ́ kí yẹ ìjèrè ẹ kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká wa ilẹ̀ Yorùbá ká fọwọ́ ara wa ká tún wà ara wa ṣe let us protect our land they are coming for us ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ yẹn náà bàbá Tinubu Yorùbá ni tó bá máa fi di ending of this year wọ next year ó máa di dọ̀ǹdì ẹ jẹ́ ká fọwọ́ ara wa ká fi tú ara wa ṣe ilẹ̀ Yorùbá gbè wá o greatest Yorùbá land great orúkọ tèmi ò yípadà Yèyé Dára Kowó Èkókókó ni mò ń jẹ́ má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel sì má gbàgbé láti bá mi share fídíò dé gbogbo ibi tó bá yẹ kó dé ire o kábíyèsí.